Aláròyé máa wí o. Wàhálà ń bọ̀ o lórí àwọn tí gómìnà Adeleke sọ di ọba lọ́sùn. Kàyééfì lọ̀rọ̀ náà máa ń jẹ́ fún gbogbo àwọn tó gbọ́ wípé àwọn orí adé méjì tíjọba ìpínlẹ̀ Ọ̀ṣun ti fọwọ́ sí ìgbéga wọn tí wọ́n sì ti fún wọn ní ọ̀pá àṣẹ làwọn kan tún gbèrò lára àwọn òṣìṣẹ́ ìjọba láti sọ di baálẹ̀ padà. Ọjọ́ 12 oṣù kẹsàn-án ọdún yìí ni àwọn ọmọ ìgbìmọ̀ aláṣẹ ìpínlẹ̀ Ọ̀ṣun ṣèpàdé. Lára àwọn nǹkan tí wọ́n fẹnu kò sí lọ́jọ́ náà gẹ́gẹ́ bí agbẹnusọ fún gómìnà Adémọ́lá Adeleke ìyẹn Mallam Ọláwálé Rasheed ṣe gbé jáde fáwọn oníròyìn ní ìgbéga àwọn baálẹ̀ kan sí ipò ọba. Nínú àwọn tí ọ̀rọ̀ ọ̀hún kàn ní Oníràntè ti Ìràntè níjọba ìbílẹ̀ Bolùwàdúró, ọba Ògúndélé Ọlásùnkànmí Matthew àti Olókè Olóoru ti Òkè Olóoru ọba Lùfọ̀n ọba Débísí Múkáílà Michael láti ìjọba ìbílẹ̀ kan náà. Ọjọ́ kẹta ìyẹn ọjọ́ 15 oṣù kẹsàn-án ọdún yìí nílé iṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ ìjọba ìbílẹ̀ àti oyè jíjẹ lọ́sùn kọ̀wé sí àwọn ọba méjèèjì yìí nípasẹ̀ dìrẹ́kítọ̀ rẹ̀ Wàlíù Àlíyù lórúkọ akọ̀wé àgbà Fẹ́mi Ògúndùn láti fi ọ̀rọ̀ ìgbéga yìí tó wọn létí gẹ́gẹ́ bó ṣe wà nínú rìsíìtì tí Aláròyé rí. Ọjọ́ 15 oṣù kẹsàn-án yìí kan náà ni àwọn ọba méjèèjì san mílíọ̀nù kọ̀ọ̀kan náírà fún owó ìgbéga sí ààyè olóyè onípò kejì àti gbígba ọ̀pá àṣẹ yàtọ̀ sí àwọn owó pẹ́pẹ́pẹ́ mìíràn tí wọ́n san. Tẹ̀ríntọ̀yàyà ni kọmíṣánná fún ọ̀rọ̀ ìjọba ìbílẹ̀ àti oyè jíjẹ amòfin Dòsù Babátúndé fi gbé ọ̀pá àṣẹ fún àwọn ọba yìí lójú ogunlọ́gọ̀ àwọn ọmọ ìlú wọn nínú gbọ̀ngàn iléeṣẹ́ rẹ̀ tó sì fún wọn ní sátífíkẹ́ẹ̀tì. Ọjọ́ yìí kan náà ni wọ́n gbé orúkọ wọn wọ gẹ̀sẹ́ẹ̀tì ìjọba Ọ̀ṣun. Ṣùgbọ́n ṣàdédé ni dìrẹ́kítọ̀ Wàlíù Àlíyù tí àtẹ̀jíṣẹ́ sí ọba Adébísí lọ́jọ́ 22 oṣù kẹsàn-án pé kí òun àti Oníràntè yọjú sí ọ́fíìsì wọn kí Oníràntè sì mú lẹ́tà ìgbéga tí wọ́n fún un kó mú wá. Nígbà tí àwọn ọba yìí fimú fílẹ̀ láti mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ló di mímọ̀ wípé ṣe ni wọ́n fẹ́ gba lẹ́tà ọwọ́ àwọn méjèèjì kí wọ́n sì dá wọn padà sípò baálẹ̀ tí wọ́n wà tẹ́lẹ̀. Àwọn ọba yìí forí lé ọ̀dọ̀ agbẹjọ́rò wọn amòfin Sulaiman Akànó ìyẹn sì kọ lẹ́tà sí amòfin àgbà nípínlẹ̀ Ọ̀ṣun Olúwọlé Jìmí Bàdà lọ́jọ́ 23 oṣù kẹsàn-án ọdún yìí pé kíjọba tètè dá sí ọ̀rọ̀ náà o kó tó di èyí tí yóò fa ìbàlẹ̀ àyà lágbègbè ọ̀hún. Bákan náà ni Olókè Olóoru bá Aláròyé sọ̀rọ̀ ó ní látìgbà tí ìjọba ti sọ àwọn méjèèjì di ọba ní ọba ìlú alámùlégbé àwọn tí ń lo gbogbo agbára tó ní nínú ìjọba láti dàbàrú ètò náà. Ọba Adébísí sọ wípé ìyàlẹ́nu ló jẹ́ wípé àwọn kan lè gbàbọ̀dè láàrin àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ oyè jíjẹ lọ́sùn láti fẹ́ yí ohun tí àwọn ọmọ ìgbìmọ̀ aláṣẹ lábẹ́ gómìnà Adeleke ti fọwọ́ sí padà. Ó ní ara kò rọ okùn bẹ́ẹ̀ ni ara kò rọ adìyẹ mọ́ báyìí nílùú Òkè Olóoru àti Ìràntè nítorí àwọn ọmọ ìlú méjèèjì ni wọ́n ti pinnu pé àwọn kò ní gbà kí àwọn ọ̀tá gómìnà Adeleke hùwà tí wọ́n gbèrò láti wò. Ó ké sí gómìnà Adeleke, olórí aṣòfin Adéwálé Ẹgbẹ́dùn, kọmíṣánná ọlọ́pàá lọ́sùn, alákòóso àjọ DSS àti ti sífù dìfẹ́ǹsì láti tètè tanná sídìí ọ̀rọ̀ yìí nítorí ohun tí àwọn ọ̀tá ìjọba fẹ́ dá sílẹ̀ lágbègbè ọ̀hún lágbára púpọ̀. Nígbà tí Aláròyé dé ọ́fíìsì kọmíṣánná fún ọ̀rọ̀ ìjọba ìbílẹ̀ àti oyè jíjẹ amòfin Dòsù Babátúndé ó ní lẹ́yìn tí ìjọba gbé àwọn ọba méjèèjì yìí ga tán làwọn tó ṣàkíyèsí kùdìẹ̀kudiẹ nínú ètò tó yọrí sí ìgbéga wọn. Babátúndé ṣàlàyé pé lóòótọ́ ọ́fíìsì òun ló gbé ìwé lọ síwájú gómìnà nípa ìgbéga àwọn ọba méjèèjì yìí tí àwọn ọmọ ìgbìmọ̀ aláṣẹ ìpínlẹ̀ Ọ̀ṣun sì fọwọ́ sí. Ṣùgbọ́n àṣìṣe ni ìgbésẹ̀ náà. Ó ní àwọn ṣẹ̀ṣẹ̀ mọ̀ wípé kò sí ilé láwọn ìlú tí àwọn ọba yìí jọba lé lórí. Ahéré ló pọ̀ níbẹ̀, kódà àwọn àjèjì ni wọ́n wà níbẹ̀. Bẹ́ẹ̀ ni ọba tó láṣẹ láti fọwọ́ sí ìgbéga wọn lágbègbè wọn kò fọwọ́ sí ìwé káwọn tó gbé ìgbésẹ̀ náà. Aláròyé wá béèrè agbára tí iléeṣẹ́ rẹ̀ ní láti dá ẹni táwọn ọmọ ìgbìmọ̀ aláṣẹ ti sọ di ọba tí agbẹnusọ gómìnà sì ti kéde rẹ̀ fáráyé padà sí ipò baálẹ̀. Babátúndé sọ wípé òyìnbó tó ṣe pẹ́ńsù náà ló ṣe ìrésà láti pa nǹkan rẹ̀. Ó ní kì í ṣe wípé àwọn fẹ́ sọ wọ́n di baálẹ̀ ṣe làwọn kò fẹ́ gba lẹ́tà ìgbéga ọwọ́ wọn kí ohun gbogbo sì padà sí bó ṣe wà tẹ́lẹ̀ títí di ìgbà tí ìwádìí yóò fi parí lórí àwọn ìgbésẹ̀ tó yọrí sí ìgbéga wọn kí wàhálà má bàa ṣẹlẹ̀ lágbègbè ọ̀hún. Àmọ́ ṣá o, àwọn ọmọ ìlú Òkè Olóoru àti Ìràntè gbàgbọ́ wípé ejò ọ̀rọ̀ náà lọ́wọ́ nínú. Wọ́n sì kìlọ̀ fúnjọba wípé wàhálà tí wọ́n fẹ́ dá sílẹ̀ yìí yóò burú ju ti ogun abẹ́lé ìgbà ìwáṣẹ̀ lọ.
Florence Babasola ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròye Online TV.